wọ́n ní kí n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ni o. Fún àǹfààní ẹ̀yin ọmọ tí ẹ béèrè lọ́wọ́ ìyá yín wípé ta ni bàbá yín, tí wọ́n náwọn ò mọ̀, kì í ṣẹjọ́ wọn o. Èmi gangan lọ́kọ ọ̀run. Wọ́n máa ń dún àwọn obìnrin míì lójú àlá. Wọ́n dẹ̀ lè lóyún lójú ayé. Kọ́ má lè explain ibi tó yún ti wá. So tá bá rí ọmọ tí ìyá ẹ̀ tó béèrè lọ́wọ́ ìyá ẹ̀ wípé dáàdì mi ńkọ́, tí ìyá ẹ̀ sọ pé òun ò mọ̀ tó dẹ̀ ń búra, ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn ara obìnrin tí mo tó lójú oorun ni. So Ọlọ́run ní kí wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, mo ti jẹ́wọ́. So gbogbo ẹ̀yin ọmọ yẹn, bá pẹ̀lú àwọn tí ìyá yín tó jẹ́ wípé wọn ò lè explain bí wọ́n ṣe lóyún yín, ẹ lè DM mi, mo máa ṣe bàbá fún yín. So ẹ̀ṣẹ̀ tí mo fẹ́ jẹ́wọ́ nìyẹn. So ẹ tètè DM mi, ẹ ti ní bàbá wa, ẹ kì í sọ máa le o. God bless you.